Pàdé. Hello? Janet, wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ̀ àní kan gbé òun lọ sódò bó ń fẹ́ wẹ̀. Dúnà, kí ni fámìlì mi àti fámìlì ẹ̀gbọ́n ní papọ̀? Ló sọ fún mi. Kí ni fámìlì mi àti ọ̀kan láwọn kí náà nípọ̀? Now jẹ́ n sọ fún ẹ. Janet. Tell that your bastard daughter, I'm sounding this as the final and last warning. Tell your bastard daughter to stay away from my son. Jẹ́ n sọ fún ẹ o. Ṣìgìdì tó bá ní ká láàrin máa wà. Epo orí ẹ̀ ó máa rìn ni. Don't mess with me, Janet. Do not mess with me. O mọ̀ mi. Kejì. Yes, mommy. Hi, mommy. Come over here. Come here. Come here. Come here. Dúró. Kí ló wà láàrin wa àti SANMISIRE? Mom, but why the look? SANMISIRE? Yes, SANMISIRE Kuti. Mom, okay, please. Okay. Yeah. What you take it easy by. So, kí ló wà láàrin méjèèjì? SANMISIRE, yeah, we are dating. SANMISIRE is my fiance. Shut your mouth. You're dating. Wo, tẹ́tí ẹ̀ kò gbọ́ mi dáadáa. Ṣé láti bí báyìí dé America àti láti báyìí dé ọ̀hún wo kò lè work. Not even your dreams. Lè máa fẹ́ra yín. But mommy, why? What's going on? Kí ni problem gangan? Oh, you're asking me stupid question, Abi. Huh? Ìgbà mo lè bú ni ọmọ ẹ. Will you get out of my sight? Out! Come on, go for it back. Ẹ lè fẹ́ra yín, and that is it. Hey. SANMISIRE Kuti. Baby, kí ló ń ṣẹlẹ̀ gangan? Mọ́mì tẹ̀ náà tún fárígá. Wo, baby, ó ti sú èmi o, ọ̀rọ̀ yóò yé mi mọ́. Wo tí máa sọ fún yín pé kò sú èmi náà, irọ́ ni mo pa. And none of them has been able to give us a reasonable point behind their actions. At least tó bá ń pé anything wà ń bẹ̀ ni ó yẹ kó jẹ́ ká mọ̀. A kí ẹsẹ̀ kan sódò, ọ̀ní ń fà. Wọ́n gbọ́ pé mo fẹ́ propose lásán, wọ́n fárígá báyìí. Tó bá gbọ́ pé o ti lóyún kọ́. Well, Sonny, I think that should be the next line of action. Yes, a ní láti sọ fún wọn. Because tó má ti mọ̀ nísìnyí, gbogbo ìtọ́ ń ṣe yìí, wọ́n mọ̀ pé kò sí nǹkan táwọn lè ṣe sí mọ́. Ká ló máa sọ fún wọn? Obi, mi ò ní courage mo lè fi face máa yẹn. Tó o bá lè sọ fún wọn, èmi á sọ fún wọn. Fún mọ́ mi náà. Mi ì mọ nǹkan tó máa ṣẹlẹ̀ náà, but at least ó ti ṣẹlẹ̀ náà, ká tẹ̀ sọ fún wọn, ká dẹ̀ mọ̀ next. Ọmọ àmọ́ náà ni ìdúró tó fẹ́ ṣe sí. Ọmọ àmọ́ ni ó kàn jẹ́ pé. David, you know, chess is a very simple game of 64 bosses and then 32 pieces. When you know the game, it becomes very simple logic. Wow. I think, given any position on the board, there are only few logical moves. Make your move, let me see. Okay. Like I said,
When you understand this game, it becomes very, very predictable. You see, chess here is applicable to life. Watch this. Whoa. So, Shotiri, ìyẹn ló mú mi mọ̀ pé o lè sọ ní pàtó nǹkan tó máa ṣẹlẹ̀ tí ìwọ àti Mọ́rẹ́níkẹ́ tí ẹ bá fẹ́ra yín. Call me to Fido. That's the craft on the beat. Hello? Kuti, wo, nǹkan tí wàá tọrọ ẹ tẹ wá ìdí ìsùkọ ẹ gbọ́dọ̀ rí ìdí ewúra o. Tó ń sọ ẹbí mi mọ ẹbí tiẹ̀ láti òde ọ̀rọ̀ ni. Mo ti sọ tẹ́lẹ̀ mo ní ìtú. Kí ló wá dé? Ọmọ wa wọ sùsùsùsù òun àti ọmọ tìbí mọ́lẹ̀ ó fún lẹ́yìn. Wo tẹ́tí ẹ̀kọ́ gbọ́ mi ṣé ìgbà tí máa bá ìwọ àti ọmọ ẹ̀fà. Ara ni wàá kọ́ nínú yìí bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Nonsense. Nonsense. SANMISIRE, ṣé òótọ́ ni pé o fún Mọ́rẹ́níkẹ́ lóyún àbí wọ́n ń pa irọ́ mọ́ ẹni? Can you look up when I'm talking to you? Daddy, really, tòótọ́ ni, ṣùgbọ́n. Shut up there! You must be a bastard. In fact, mo rò pé mi ò bí ẹ lọ́mọ. Daddy, I really love her. I love her name. You must be raving mad. Are you insane? Mọ́rẹ́níkejì, kí ló ń ṣe ẹ́? Wọ́n sáàbù wa lóúnjẹ, ò jẹun. Ó ní wọ́n tún gbé ápù fún ẹ, ò tún jẹ. Ọkọ mi kí ló dé? Nígbà tí kì í ṣe pé o gbààwẹ̀, kí ló dé ọkọ mi? Come on, talk to mommy now. Mommy. Ṣé mo lè bá yín sọ̀rọ̀? Why not, darling? Talk to me. I'm your mother, and I should be your best friend. Okay. Mommy, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan? Kí ló tẹ ṣe mọ́rọ̀ ilé kókó báyìí? SANMISIRE and I are graduates. SANMISIRE is a cool dude. He's handsome, nice, caring, intelligent. Above all, he's from a good home. Kí wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀, kí lẹ tún fẹ́? Nice and caring? I don't know. Good looking? Good for him. Intelligent? His father's advantage. Mom, kí ni SANMISIRE ṣe fún yín? Why tí ẹ ṣe hate gangan? Hate? Don't get it twisted. In your hate SANMISIRE. In fact, I don't have any problem with him. So you need problem pẹ̀lú ìdílé tó ti wá. Pàápàá jùlọ mo ní problem pẹ̀lú igi tó ti ara ẹ̀ jáde. Look here. Mọ́rẹ́níkejì ọmọ mi. Sórí àwọn nǹkan wà tí kò yí ẹ tèmi á ṣàlàyé fún ẹ. Sórí ilé ayé
ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń wo ẹ̀dá láyé tó jẹ́ pé kinní yẹn gangan tó wo ẹ̀dá yẹn ó lè ṣekú pààyàn. Ó ń lọ̀rọ̀ ìwọ àti SANMISIRE. See, let me tell you what you don't know. So before you were born, family Tiwa àti family Kuti used to be best of friends. So what did you know? Kò sọ nǹkan kan tó dáa rárá. And this is the same trend tí senior sister tó tẹ̀lé lọ́jọ́ kìíní àná. Tèmi pariwo, má fẹ́ ọmọ Kuti o, tó fi àáké tó ní tó láti ọmọ Kuti gangan lówó o. Tẹ́mi méjì fi jọ sá kúrò lé. Kó tó di pé wọ́n gba ọ̀nà Àbújá lọ tó fi ní plane crash. And now, same thing is happening second time. Èmi ò wá ní jókòó síbẹ̀ kí wọ́n lajú mi sílẹ̀ báyìí kí tàlùbọ̀ kó wọ̀. I will not. Okay, Mom. Ká sọ pé mi ti wà nínú situation yìí nísìn, ọ̀rọ̀ yóò bá dùn sọ. Èmi ò ṣàmọ̀ pé mo ti lóyún. I'm pregnant for SANMISIRE. Situation. Oyún. Tó bá lóyún kọ́. Wọ́n ayé ló ti lóyún. Ayé náà ló ti máa yọ. Àṣọ nínú wa pọ́ bẹ̀rẹ̀ bàbá wa bẹ̀rẹ̀ rẹ̀. Oyún. Wo ìgbésẹ̀ tí ayé tiẹ̀ ò ní bàjẹ́ onígbà ìtọ̀ lọ wà lóyún. Oyún is not hindrance. Nǹkan tẹ́ sọ nísìn ẹni ilé ayé náà láti ń lóyún. Ilé ayé náà láti máa ṣe. Now, simple. What? Kí ló ń ṣe é? Kí ló ń ṣe bí pẹ́pẹ́ yẹn? Wò kó sọ́dọ̀ ń bẹ̀. Kí ni? Sọ́tọ́rí ẹ̀ ló ṣe jẹun. Ló ṣe jáàpù. Wọ́n wà òkè. Hi, baby. SANMISIRE, ó ti sú mi o. Wo ilé wa ń gbóná gan nísìn. In fact, mọ́mí gan ò gbọ́dọ̀ mọ̀ pé mo kúrò nílé. Mo yọ jáde ni. Wọ́n ti believe pé tí má ti jáde báyìí, ọ̀dọ̀ ẹni mò ń bọ̀. Baby, I am totally confused. Tí bá sọ pé gbogbo nǹkan yìí ó yé mi, irọ́ ni mò ń pa. Kò yé mi mọ́. I don't even know what next to do. And then our parents were méjèèjì. They are making this situation more worse. I don't know how best I can handle it anymore. Bóyá ká kúkú lọ terminate it. If only that would make peace. SANMISIRE. Kí ló sọ sí iná? Did you just say that? I am highly disappointed in you. Is this how far you can go to fight for our love? No, baby. No, wait. Hold it. No, baby. You see. O mean pé kí èmi lọ abort. So you never really loved me? No, don't. SANMISIRE, you're nothing but a liar. No. It's okay. It's okay. I'll do what you want. No. But just know that it is over between us. Morenike, no. Mo! Morenike! Morenike! Mo! Morenike! Morenike, SANMISIRE ló ń pè ẹ̀yin náà, ó dẹ̀ gbé kọ̀lẹ̀ tí ẹ bá sọ̀rọ̀ kó gbọ́n nǹkan tó fẹ́ sọ. Kí ló fẹ́ sọ? No, tell me. Kí ni apààyàn fẹ́ sọ? Apààyàn bíi ti báwo? Oh. So, ìwọ ò mọ̀ pé apààyàn ni. Ṣé SANMISIRE ò kí ń ṣe apààyàn ló ní pé kí èmi lọ pa ọmọ inú mi kí n ṣẹ́ oyún? Morenike gbé kọ́ yìí náà, má ṣe báyìí fún mi. No. That is the act.
In fact, me ever mo pé reyan bẹ́ẹ̀ ni. Otherwise, kò sí nǹkan náà tí ó bá pè mí àti ẹ̀pọ̀. Àti Abama ti bá relationship at the level yìí now. Kò mean ẹ bẹ́ẹ̀. Tí ẹ pick ẹ, tó bá pick ẹ, ó lè ti change mind ẹ, kẹ́ sort kíní how. Sharinsin, òun ló tún pè ń. Let me pick it and talk to him. So I'll tell him. Don't wait for me, Joe. Check him back, sorry. Me àti Oshaja. You are telling Ninja. Let me talk to him for you. Eh? Thank you. But this is a personal issue. So stay out of it. Oshegon. And by the way, tension me to rise gone. Joe, should let me get a glass of water? Of course. Sure. Thank you. SANMISIRE ọkọ mi. SANMISIRE ọkọ mi. Kí ló dé tó jẹ oúnjẹ tí mo gbé sí inú ilé fún mi? Mommy Sam, ebi ò pa mí. I am not hungry. Okay, no problem. I can understand what you're going through. Mo fẹ́ kó mọ̀ wípé nǹkan tí àgbàlagbà bá rí lórí ìjókòó tọmọdé bá dìde. In fact, kó nàgà kó lè rí o. Kò kí ń ṣe pé bàbá ẹ̀ ò fẹ́ràn ẹ̀ tàbí bóyá kò fẹ́ kó ṣègbéyàwó. Ṣùgbọ́n ìgbéyàwó kì í ṣe nǹkan tá à ń sáré wọ̀. As a man, you still have so many things to learn about marriage before going into it. So you just have to take it easy. And everything will be fine. Mommy Sam, even after university, mo love Morenike now. Me le ní kó lọ ṣẹ́yún. Oh no. I am not even in support of that. Even the Bible is against it. Èmi ò ní kó sọ fún kó ṣẹ́yún. Ṣùgbọ́n mo mọ̀ bàbá ẹ̀ dáadáa. I've been working with him for so many years now. I think I know at least everything about him. Mo mọ̀ pé I need time. I need to take it easy. Just give him some time, Everything will be fine by God's grace. Thank you so much, ma. Thank you. But kí ló wá dé? Sam lóhun tí ń pè é látàrí ó gbé kọ̀lẹ̀. Ṣé lórí ọ̀rọ̀ yìí náà ni? No. Our phones no are in. As soon as Simba's wọlé nsìn, I'll call him back. Okay then, are you sure? Yeah, I'm very sure. Okay then. Thank you so much. Mama. I will take it. I will not take that from you. Come on. Take it from me. Ṣé fẹ́ kí n gbé dání owó ń ro mí náà? Wo, èmi nìyá ẹ̀, èmi mo dẹ̀jẹ̀ lé lórí, èmi dẹ̀ lé lórí ilé, nǹkan tí mo bá fẹ́ ni mo bá di fẹ́. And my decision is that ó ní fẹ́ SANMISIRE, tó bá fẹ́ SANMISIRE kò lè SANMISIRE rárá, bẹ́ẹ̀ ni mo sọ. Mọ́mí, lóòótọ́ ẹ̀yin lẹ bí mi, ṣùgbọ́n nísìn mo ti dàgbà, mo ti tójú bọ́, mo dẹ̀ ti mọ nǹkan tí mo fẹ́. Ṣé ń bẹ ṣé wò mí? Ọmọ SANMISIRE wà nínú mi, and ojoojúmọ́ ló ń dàgbà sí. So there is nothing you can do. Oh darling, there is a lot I can do. Ṣé ọgbọ́n mi ṣe ń grow? Mo ní agbára láti stop growth ẹ̀. Yes, torí a máa flush yẹn. Mọ́mí yà á lè flush ni. Kò possible. Mọ́mí, ìmọ̀ wo bẹ ṣe ń sọ̀rọ̀? Jọ, báwo mo ṣe ń sọ̀rọ̀? Ẹ ti ẹ̀ sọ̀rọ̀ bí abiyamọ. Abiyamọ ni mí. Abiyamọ gidi ni mí tó fẹ́ ilé fọ́mọ ẹ̀. Abiyamọ gidi ni yín. Ẹ dẹ̀ sọ pé fẹ́ flush owó yẹn. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, ibi tí ẹ ti ń flush ẹ̀, ǹjẹ́ èyí ti ẹ̀ rò pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ni, tí bá gbàgbẹ́ kú àbí nǹkan mi, kí ló máa ṣẹlẹ̀? Wo èyí àti Ọlọ́run jọ sọ wípé máa fojú sunkún ọmọ mọ́. Mi ò ní fojú sunkún ọmọ. Mi ò ní fojú sunkún ẹ o. It's not your fault. Oh. And I will take my decision. Oh. What do you want to do? Torí pé mo ṣì wà níbí báyìí, mo ń bá yín gbé ni. I know what to do. Oh, you know what to do. Ṣé èmi ni ìwọ dìde ní bá sọ̀rọ̀? You know what do you want to do? Watch out. Kí n watch out. Watch out for what?
Ṣé pàtó àbí pàtó àbí pàtẹ́? Talk mo bá sọ. My decision is that I will leave this house for you. Wọ́n náà mẹ́kún wọn bí ẹ̀dá. Wọ́n bí ẹ̀dá. Wọ́n bí ìpọ̀lọpọ̀ bàbá ẹ̀yìn. Wọ́n bí wọn dájú wọn kò lè. Wọ́n kò lè. Ọ̀ máa gbìyànjú ẹ̀. Wọ́n mú ẹ wá gidi ẹ̀ wọ́n lè kó lọ jalè ni. Nonsense mi ló kẹ́. Adé, báwo ni? Mo wọ yàrá mo rẹ́ni kejì nsìn mi ò rí mbẹ̀. Ibo ló lọ? Mo mọ̀ mà. Torí mi náà ti check wọn lẹ́ẹ̀mejì mi ìdẹ̀ rí wọn. Mo lè check gbogbo ní compound mi rí wọn bẹ̀. Smart girl. Ọmọ ọkọ ni. Ó wí bẹ́ẹ̀. Ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Àmọ́ abèmí náà ń bẹ. Kí ló ṣe fọ́mọ̀ mi? Gbọ̀ngàn bá mi ṣe rárá, ẹ̀kan ṣàdédé kan tutù ṣáá. Bọ́bọ̀, kí ni mọ́ mi ṣe wọ́n? No. Bọ́bọ̀, baby, jẹ́ kí n sáré lọ bẹ́ẹ̀. Jẹ́ kí n sáré tẹ̀sí ọ̀nà. Má tún pẹ́ lé ni o. No, not today. Bó ṣe máa ń sọ every time náà nìyẹn. Serious alone, I mean my words. Go for me 2 hours, then I'll be back. So bóyá kí n kúkú dúró kó dé so that màá lè ṣe laundry. It's okay then, it's okay. Jẹ́ kí n tètè lọ. Baba! Ayọ̀ mọ́ mi lẹ́nu. Ṣùgbọ́n, all right then. All right, take care. All right, darling, miss you too. Press it. Sọmi, kí lélẹ̀? Bọ́ọ̀ ni, bọ́ọ̀ tán fi ń gba World Cup. Condom. Sọmi, báwo ni condom ṣe dé inú àpò ẹ̀? Níbo ló ti rí? Ó hù ní, ó lálẹ́ hù síbẹ̀ ni. You know what? I am tired of your endless lies. Kí ló dé náà? Ṣo fẹ́ ṣe mí léṣe ni? Kì í ṣe àkọ́kọ́, kì í ṣe ẹ̀kejì ẹ ni. So, mú mi mọ nǹkan tó ń rí nígbà tán ni pé kí n má fẹ́ ẹ. No, Morenike, you are taking it too far. Oh. Ṣòro ọ̀rọ̀ condom yìí má jẹ́ kó dá wàhálà sílẹ̀ láàrin wa. You know, prank ni ọ̀kan lára ọ̀rẹ́ mi ló máa fi síbẹ̀. You know I don't use it. Mi ò like it for anything. Yeah, tell me. Mo mọ̀ ẹ́ gan. Kí mú ẹ ní ọ̀rọ̀ ọwọ́ báyìí, wàá yọrọ ẹ̀ lọ. Kí ló dé náà? Bí kò wọlé kí feminine body spray máa rùn lára ẹ̀ àbí kí lip gloss kó ti yí shirt ẹ kó sọ pé ènìyàn oh God. No, see, má stress ara ẹ̀ ṣorí ọ̀rọ̀ condom yìí is not possible. Come on. Morenike, baby. Okay, you don't want. Wait, ìfẹ́ dàpọ̀ ní sùúrù. If I'm to choose, boy, I choose you. If I'm to lose, boy, I want to lose with you. Sticking to the light and let me see your face. See your face, I have gone through. Boy, I cherish you. I will die for you. I'm in love with you, baby. Oh. In the night, I am down for you. Oh, hey. Oh, yeah, talk to me, me, Follow, sọ̀rọ̀ mi dayọ̀ with you. Bobo, all I see can find is in you. All I see can find is in you.
what's up? How far? Mọ̀rẹ́ni kankan. Mọ̀rẹ́ni báwo? Orúkọ ẹjọ́ ń bọ̀ ni kò sí ní báyìí. What do you mean she's not here? Kí ló mean? She's not here. Bobi, jẹ́ kí n sọ fún ẹ. Ṣé ìwọ kọ́ ló ṣí gẹ̀ẹ́tì fún Mọ̀rẹ́nikẹ́ tó fi wọlé lánàá? Èmi. Ṣé ó béèrè ọmọ lọ́wọ́ ẹ̀? Ó béèrè ibi tó gbé ọmọ sí? Mi ò ṣí gate for anybody. Kò wá sí ní báyìí lánàá náà. What do you mean? Má jẹ́ kí n bínú sí ẹ o. She didn't come here. Wait, Mọ̀mísí bọ́. Mọ̀mísí is not around. She just left. She's not around. Yes. Tí mo bá find out pé gbogbo nǹkan tó ń sọ fún mi pé irọ́ ni, tí mo bá find out pé ìwọ àti Mọ̀rẹ́nikẹ́ ẹ̀ ń play pranks pẹ̀lú mi ni, má bá ìfọ̀ nǹkan tí ò ní láìkó. I am very very serious about this because ó gbọ́mọ sílẹ̀ fún mi láti alẹ́ àná mi ò mọ ibi tí ó wà mo wá débi tí ó sọ fún mi pé kò sí nílé kò sí níbí báyìí tí mo bá find out pé òun bá mi play games ni. Kí ló ṣẹlẹ̀ wá? Èmi àti ẹ̀ máa jà gidi ni o. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹja ní. Ṣé ẹja ní. Jọ kí ni problem ẹ? Ṣé orí ẹ ò pé ni? Ó dẹ̀ já mi jókòó síbí báyìí látàárọ̀ lórí pé kó ta epo fún mi. Orin olóṣì lọ́bẹ̀ yẹn tí mi ò mọ nǹkan tó lọ mú. Ó já mi dúró síbí báyìí ṣé ọmọ bí tí mò ń lọ ni. Ẹ má bínú. Ọmọ ṣe jọjọ Ọlọ́run nọ́ọ̀tù tó fẹ́ fi ta epo fún mi. Ṣé òun ló lọ mú bẹ̀ yẹn ni tó ṣe dá mi dúró? Olórí ibùkún irú yín bẹ̀rẹ̀ ṣe wà. Ṣó lè jẹ́ fámìlì ẹ̀ ẹbí ẹ̀ òun ló dá bísíǹsì ilẹ̀ kó máa ṣe rárá àdáǹdì ẹ̀. Tó bá yẹ máa Ọlọ́run ò gbé kọ́ ìbá Ọlọ́run ṣe máa gbé kọ́ ru yín. Ẹyẹ yàn rádaràda yìí. Ẹ má bínú. Má bẹ̀ mí o, má bẹ̀ mí. Ẹ ṣí ẹ má bínú. Bá ti ṣòṣì náà máa pariwo má bínú olórí burúkú kiri lẹ̀. Báyọ̀ máa lẹ̀ ṣoríire bọ̀rọ̀ báyọ̀ lè fẹ́ ṣoríire. Tó bá ṣe handle life ẹni ẹlẹ́ni ló ṣe máa ń là handle life ara ẹ. Lílọ 5,000 ni kò tà sílẹ̀ fún mi. 5,000. Biscuit, you want some? Takọ́ pé o, mi ò gbọ́dọ̀ gbọ́ pé machine kú o. Torí bẹ̀rẹ̀ iná ti yan gbogbo ilé ẹ̀fẹ́ ra pàdé ẹ̀fẹ́ Amẹ́ríkà ẹ̀fẹ́ ra gbogbo òṣì ọ̀ránù tẹ́ ń ṣe kiri. Àwọn oníṣẹ́ aṣẹ́wó yín. O lè yọwó lára mi o. Tó bá yọwó lára mi, ìgbà tó yọwó lára Ògún ni o. Ló ṣe tán sáwó. Uncle, ta ló lọ mọ? Olórí burúkú ni ẹ o. Ṣọ́mọ tiẹ̀ sọnù ni. Ta ló lọ mọ kẹgbẹ́nu dákẹ́? Ta ló ní ọmọ tẹ̀jíǹde? Ta ló lọ mọ? Tani sọ fún mi ṣọ́mọ ẹ sọnù ló ṣe ń yọjú wọnú mọ́tò mi ló ń béèrè lọ́ọ̀ mi pé ta ló lọ mọ. Ẹ lọ ọjọ́ ọmọdé ni ẹ fẹ́ ṣògùn fẹ́ ṣe fẹ́ rìn ní owó yẹn àbí? Èmi mọ̀ bàtẹ́ débi tẹ̀ ń ṣe bí olórí burúkú tẹ̀ ń pariwo lé mi lórí tẹ̀ ń sọ̀rọ̀ sí mi bíbẹ̀ mi àti yín jẹgbẹ́ ẹ lè ró rárú mọ́tò yìí kò pọ́ sí bí gbogbo òwò lẹ̀ ṣe olóṣì olè ní ẹ ti lọ́jọ́ mọ́ gbé ẹ fẹ́ lọ fi ṣògùn wá bì ẹ bọ́lẹ̀ mo máa disgrace yín lé ní olè ní yín kálẹ̀ yín lẹ́kọ̀ọ́ tí ìyá yín kọ yín lé ẹ ní rírù mi kẹ máa sọ̀rọ̀ sí mi ẹni yà. mẹ́ni dáadáa wéré lágbàtí. ẹ lọ sí ìdánwòlè ẹ̀wọ̀n ní wèrè. ilé làbọ̀ sí mi ó kó wéré. wàá sì padà àrò nílé ẹ̀ àrò. It's been a long day without you. Hello, young man. Talk to your wife. Hello, baby. Monica, hello. Baby. Hey, sorry. What happened? Young man,
am a very pained person. Okay, sir. And that makes me a very angry man. Okay, sir. Kini tó wà wájú mi ò gbà ní ìṣẹ́jú kan láti pàdánù. Therefore, if you want to see your wife again, listen and follow these instructions. Okay, sir. Okay, sir. Okay. Okay, sir. Mommy Sam! Mommy Sam! Mommy Sam! Mommy Sam! Mommy Sam! Eba! Eba! What is wrong with you? Hello, sir. Hello, sir. Yeah, hello. Okay. Ṣé o ti dé Paola Geshin Street? Mo wà ní junction Paola Geshin Street. Oh, beautiful. Ṣé kí ìyàwó lé ni? Wọnú street yẹn. Okay, sir. Okay. Hello, sir. Yeah. Mo ti wà ńbẹ̀, sir. Yes. You will see a kiosk. Oh, okay. Then in kiosk here, there's a viewing center. Yeah, mo ti rí. What the viewing center in one hand is their chalkboard notice. What display features matches for today Manchester and Burnley, Leicester United and Hull City. Oh, okay, sir. Oh, beautiful. Yes. Now, beside the viewing center, there's also a carpenter workshop. Don't must be technically, the viewing center is between the kiosk and the carpenter workshop. Oh, beautiful. Now, go to okay. Oh, okay, sir. You will move to the viewing center. You will see a brown envelope. Oh, what do you Pick it. Okay. Open it. Read it. And follow all the instructions there. This question is not for me to answer. You go to your father and ask him who Copy Williams is. Mommy Mo, Sherry, this is not a joke. Young man,
I said go to your father. I am serious. Orúkọ yín ló wà lórí ìwé yẹn ni máa yín direct mi sí ma. Get out of my house. What's your name, ma? Definitely you're seriously insane. Now leave my company. Get out of my company now. And mind you, sọ fún bàbá ẹ àti ìwọ fún ara ẹ. Nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ mi o. Tí nǹkan kan bá ṣe ọmọ mi, I will deal with both of you ruthlessly. Janet. Hello, Kuti. Yes, come with today. And he has my daughter. You know what that means, right? Was èmi mọ̀ pé bó pẹ́ bóyá Kobe máa jáde. And now he's out. Okay. Kobe Williams. Son, calm down. Daddy, don't tell me to calm down. Tani Kobe Williams. You need to calm down, son. Daddy, don't tell me to calm down. Because everybody calm down. That man has my wife. I'm not a banikiri. Last year, I want to banikiri. Last year, I want to play games. And I am tired. Now, and you know what they say, damn, see, I be bored. Should I have Daddy, if you don't tell me all I need to know, my parents know. But listen, and listen good. Ìyàwó Tansoi, she's going to walk in here like you have to laugh here. Gbogbo nǹkan tó ṣú òkùnkùn, ó máa tàn mọ́lẹ̀ sí. Daddy, gbogbo nǹkan tó ṣú òkùnkùn yẹn gbogbo òun fọ́nà. Now, be calm. Mommy Sam! Mommy Sam! Now, Mommy Sam, Mommy, want to hear and talk to him. I'll do that now. And Mommy Sam, make sure we go chronology until further notice. Okay, sir. Go. SANMISIRE, take it easy. Everything will be alright. Ìwọ náà ṣàgbọ́n nǹkan tí bàbá ẹ̀ sọ lẹ́kọ̀ọ́. Wọ́n ní kó take it easy. Gbogbo nǹkan máa lọ létòlétò bá ṣe fẹ́. Ìyàwó èèyàn padà wà nínú ilé láyọ̀ àtàlàfíà. But come to think of it, kò dáa bó ṣe bá bàbá ẹ̀ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́. Oh, Kuti. Ìyẹn ni pé mo ṣe máa padà gbóhùn ẹ̀. It's a small world, eh?
Anyway, so no mo am be ní ìbá ní business kankan. Ẹ̀yin ni mo bá ní business. And now that I have your attention, o mọ nǹkan tó wà láàrin wa. Yes. Ada kẹ wá bẹ ṣe máa yọjú síbí. Kuti. Ada kẹ wá bẹ ṣe máa yọjú síbí. Tẹ́ bá ti yọjú síbí, I will release the girl. Kuti. Remember, I am not a patient man. And I am losing it! What did he say? Calm down. Daddy, kí ló ló ń fẹ́? Go to your room. Kí tí máa wọnú yàrá lọ ni? Wọnú yàrá lọ. Kí máa wọnú yàrá lọ? Go to your room. Go to your room. Can you go? What did he say now? Now, Jane. Yes. We need to talk. Really? Gbèsè dé. Èsì rèé. Kó tí jọ, kí la máa ṣe? Kí ni wàá ti ta ni máa ṣe? A máa fún lẹ́tọ̀ọ́ ẹ̀ ni. Listen, gbogbo òun fẹ́ rí wa yẹn. Torí ẹ̀tọ́ ẹ̀ tó wà lọ́wọ́ wa ni. Àdẹ̀lẹ̀ dálẹ́bi. Ṣorí bẹ́ẹ̀ mi ṣe wà yìí, mo ti ṣetán láti yọjú sí. Torí pé mo mọ̀ pé mo lẹ́tọ̀ọ́ ẹ̀ lọ́wọ́, má dẹ̀ kó nǹkan ẹ̀ fún. Yeah. Ẹ̀tọ́ ẹ̀. Ibo ni kí n ti rí? Níbo ni kò ti rí? Ó máa wá ní. Mo ti ná. Ẹ̀ tó bá ti ná owó olówó, ó máa wá bó ṣe máa rí ni. Ìgbà tá a sá owó agbára, tá a sá ipá, tá a sá agbára, tá a gbé bọ̀ yìí, tá a gbé padà sílùú. Ìwọ yìí kan náà ló ní ká fi sílẹ̀ síbẹ̀, ó máa mọ nǹkan tó máa ṣe. Ó tọwọ́ bẹ̀ tó ẹ̀, ó ná. So wá nǹkan tí ìwọ náà máa ṣe, wá ibi tó ti máa rí owó ẹ̀ kó lọ kó fún. Torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí, mo lè jẹ́ kí àwọn ọmọ tí wọn ò mórí tí wọn ò mẹsẹ̀ kó máa forí fá nǹkan tí ò ṣe tiwọn. Kó tí jọ gbà mí. Kí n gbà ẹ́? Gbà mí o, mi ò lè rí. Ṣé ń tọ́ ni? O ò lè rí. Mi ò lè rí o. Ṣé pé o gbé owó mi ni? Mo pe níná lówó. Owó dùn náà. O dẹ̀ gbọ́dọ̀ wá owó olówó kó lọ kó owó ẹ̀ fún. Ẹ̀mí máa yọjú sí mi dẹ̀ máa fún ní ẹ̀tọ́ tiẹ̀. So bí wọ́n ṣe fẹ́ yanjú yẹn láàárín ìwà àti ẹ̀ òun ló kù. Ó dé tó bá mi sọ. Ṣé tó bá mi sọ yẹn? Má sọ fún ẹ padà. Ọlọ́run gbọ́ máa sọ. Ṣorí lálẹ́ kẹ́mi. Good. Yẹn sọ fún ẹ pé mo nǹkan tí mo fẹ́. Ṣòtìrí èmi bẹ́ẹ̀ mi ṣe wáyò. Mo lè jẹ́ kí ọmọ tí ò mọ̀wọ́ tí ò mẹsẹ̀ kó máa forí ẹ̀ kó máa fi fá nǹkan tí ò ń ṣe tiẹ̀. So bí ṣe wáyé mo ti ṣetán láti yọjú sí máa dẹ̀ fún ní nǹkan ẹ̀. I'm telling you. Kò tí jọ ràn mí lọ́wọ́ òdejọ́ náà bí kò yá mi má mi sọ. Daddy, èmi ti lọ. Èmi ló pé ọjọ́ kẹta tí mi ò ti fi ojú mi kan ìyàwó mi. Ọmọ ẹgbẹ́ wà nínú ilé bẹ́ẹ̀ ó sunkún lójoojúmọ́. Ibi ọ̀tí ẹ̀ ní lára ẹ̀ wá àkọ́kọ́ ṣe sí ẹ̀ kàn jókòó sí ibà. Ẹ wá ní kí n má jáde ẹ ti ná ní àtọ́jọ́ ẹ̀ ẹ ní kí n má jáde automatically èmi gan ẹ ti kidnap mi. Jẹ́ ń sọ ìtàn kékeré kan fún ẹ. Ní ìgbà tí ìwọ àti ẹ̀gbọ́n ẹ tó padà ṣaláìsí tẹ̀sí wà kékeré, èmi àti ọ̀kan láwọn èyí tó jẹ́ bàbá ìyàwó tiẹ̀ àti Kóbì èyí tó gbé ìyàwó tiẹ̀ pamọ́ lọ́wọ́ báyìí. We were dealing on hard drugs. Èyí táwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí oògùn owó.
à ń tà níbí àti ní òkè òkun. Gbogbo eléyìí kí ayé bá lè dẹrùn fún wa àti fún ẹ̀yin ọmọ wa. Gbogbo nǹkan lọ déédéé láàrin wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́. Lọ́jọ́ kan mo gbé iṣẹ́ lọ sílùú òyìnbó, but unfortunately iṣẹ́ yẹn já. Àwọn ọlọ́pàá ìlú òyìnbó wọ́n mú mi sílẹ̀ lọ́hùn, wọ́n sọ mí sínú ẹ̀wọ̀n wọn. I was there for 2 solid years. Ọdún méjì gbáko ni mo lò lẹ́wọ̀n lọ. Ṣé lóòótọ́ wípé ẹni tó bá wà lẹ́wọ̀n kó mọ ohun tó bá ń ṣe tiẹ̀? Ní ìgbà tí òun yìí tó kan àwa pé wọ́n ti ti Kobe Williams lẹ́wọ̀n, bàtà gbọ́ Nàìjíríà ní báyìí, a sá gbogbo ipá àti agbára wa láti rí i pé wọ́n gbé Kobe láti wá ṣe ẹ̀wọ̀n Nàìjíríà ní báyìí. Ṣé dẹ̀ mọ nǹkan tó mú wa ṣe gbogbo yẹn? Torí pé a mọ̀ pé agbára wà, owó náà dẹ̀ wà fún wa láti yọ jáde tó bá ti wọ ẹ̀wọ̀n níbí. Ní kété tí mo padà dé Nàìjíríà, as suspected, wọ́n arrest me, wọ́n sọ mí sẹ́wọ̀n. But ẹ̀rù ò bà mí. I wasn't afraid because a ní owó, a ní agbára, and we know people in high places. Ṣùgbọ́n ẹni agbé ojú ogun lé òjò ní agbá. Ọjọ́ gorí ọjọ́, oṣù gorí oṣù, ọdún gorí ọdún. I did not see my friends. Neither did I hear from them. Suddenly, lọ́jọ́ kan, Kujoko. Oh, yeah, Kujoko, my dating. Okay. I wish I. Àwọn ènìyàn jàre. Ṣiṣẹ́ kankan bí. Kò síṣẹ́ kankan tá a jẹ bí. Bàbá. Bàbá. Aláyélúwà gbogbo lẹ́yìn. Báwo ni dé yín? Ṣé wà okay? I'm fine. Àdán mi ò kí ń láì tẹ́ ẹ bá ti rẹ́rìn-ín bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ò láìkẹ́. Ẹjọ́ ẹ má bínú. The other guy oníwèé ẹ̀kọ́ báyìí tí mo ní kó bá mi gbé fan àwọn fan náà sì ńlá yẹn wá sí ẹ má bínú sí language mo fẹ́ lò yẹn sí sẹ́ẹ̀lì ọ̀dọ̀ yín mi ò mọ orúkọ mi tí n bá pè bẹ́ẹ̀ ẹjọ́ ẹ má bínú. Ó gbé wá ayé ìbàtà lọ́sàn yìí kò bá lù síṣẹ́ ẹ̀ ni ẹ ṣe gan báwo wá níṣẹ́ wa òkè. Because ibi tẹ́ ẹ wà lọ́lọ́run ló fi yín síbi ó fi yín kẹ́ wa nì ẹ sí lẹ́wọ̀n àwa mọ́tà wa ń bí ẹ rí uniform tọrùn tá a bá ti bàjẹ́ pé bóyá mi kàn wọ uniform lẹ́nìí ẹ pẹ̀lẹ́ sà ẹ wo sà ẹ bá mi kí àwọn bàbá o. Àwọn ni aláyélúwà gbogbo bí tá a wà yìí kábíyèsí wa nìyí. Ọlọ́run tó bá sọ pé èèyàn kan Ọlọ́run ti fi jọba látọ̀run àwọn ni wọ́n ṣe wọ́n bí o mi ò mọ tí àwọn obìnrin yẹn rí tán fi wọ́n síbi báyìí o bọ̀ bóyá torí kan lè help
irú situation àwa tó tàn bá sí ń bí àwọn ò ní máa gbádùn báyìí ó ti yé yín so ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ni wọ́n ń tọ́jú wa níbi tí mo láìkì yín dé mi ò gbọ́dọ̀ gbàdúrà pé ẹ̀ ní kú ń bí báyìí ni wọ́n ṣe wọ́n ń bì àwa lẹ́lẹ́wọ̀n uniform tàwa ó ní nọ́mbà tàbádàrán kan máa mú wa tọ̀dọ̀ wọn kò ní nọ́mbà kò ní ó ìbùwọ̀n ṣe ẹ wọ uniform rí sá tó bá wọ uniform bóyá pàfẹ́ test ẹ̀ wò lọ́rùn wọn kì í ṣe pé compulsory ni ẹ jọ̀ọ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ẹ wo bọ́n ṣe rí ẹ wà wá ṣe rí èmi ń ṣọ́ wọn àwọn ni wọ́n ní kọ́ńtì mọ́ bí kan ẹ bọ́n ṣe rí èmi mú rí ìyá jẹ́ wá gan bọ́tẹ̀ ìsìn adúpẹ́ pé àwọn relief wa ẹ jọ̀ọ́ sà ṣe rí gbà tẹ pè mí tẹ ní wọ́n fẹ́ wá rí yín wọ́n wá wò pé ṣé mò ń ṣe èrè ni màá gbọ́kọ̀ yín màá ní mi ò ní dáhùn ìgbà táwọn náà wá pè mí mi ò mọ bí wọ́n ti nọ́mbà ń bọ̀ mo mọ̀ pé ní ẹ̀ máa fún ọ so máa fi ní bí mo ṣe gbọ́kọ̀ yẹn even èní ni ní mi ní ìyàwó mi bọ́ mo ò bí mi dá kọ́ máa sọmọ lórúkọ lọ máa bá wọn lẹ́nu ẹ ní pé mo gbọ́dọ̀ wà ń bí ni so bọ̀ ẹ tí wàá ló wà confidential so mo bá kí n fún yín láyè kẹlẹ̀ láyè sọ̀rọ̀. Hey, of course, no problem. Mo ṣọ́ọ̀gá wọ́n dà òbí ẹ̀dẹ̀ tó máa gbójú ti tẹ́lẹ̀ lọ. I promise you. ẹjọ tí bẹ́ẹ̀ yàn bá wà convenient ẹ wá jókòó bá ìkẹlẹ̀ rest ọwọ́ yẹn ẹjọ ṣe é gẹ́gẹ́. I'm just fine. Okay sir, okay. Ẹ fi free o máa ní kó bá yín gẹ̀ẹ́ta àwọn nǹkan tẹ máa mú sùn. No problem. Bàbá ọ̀gá bàbá mo fọ́ fún yín gan-an bàbá mo ní mo fọ́ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo gbà mo wà lóyà àmọ́ oníṣìí mo tún wá ń fọ́ fún yín bàbá. Principal. Bàbá ọ̀gá wẹ́dà sọ fún yín pé ó jẹ́ kó òun gbàṣọ tẹ̀yìn wọ̀ kẹ́yìn wọ̀ tó wọn bàbá ọmọ ní kí ló ṣẹlẹ̀. Principal, that is the power of money. Yes. Bàbá ṣe mọ́ tó ṣẹlẹ̀. Okay, so kí ló ṣẹlẹ̀ tó fi ní wà urgent go very well. Bàbá wọn ní kí wàá pa yín ni o wọ́n ní kí wàá pa yín bàbá ṣé wàá dẹ́pọ̀ ṣàṣàmẹ́ǹtì ṣẹ́yìn lélẹ̀ wọ́n ní kí wọ́n wá as prisoner it's really easy for me costume bá wá as prisoner kò ní easy for me ó máa ń ṣàmì lẹ́nu bọ́yìn bá mi sọ gbọ́rọ̀ ẹ̀ máa pè mí láti wá fi tó ẹni tí bí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan torí pé ẹ̀dí òkín jẹ́ fún ara wọn bàbá. Principal, that's all right. Ta ló gbéṣẹ́ yẹn fún ẹ? Ọ̀kan láwọn. Ọ̀kan láwọn. Why am I not surprised? Ọ̀kan láwọn. Ọ̀kan láwọn. Principal, mo fẹ́ kó ṣe ní òkú tó bá sọmọ pẹ́ ló pẹ́ ń sọmọ ni. Thank you so much. I'll see you. Òkú tó bá sọmọ pẹ́ ló pẹ́ ń sọmọ ni. Ọ̀dàlẹ̀ ni. You guys are a bunch of traitors. Ẹni tó bá dẹ̀ dalẹ̀. What are you saying? Ó ti di dandan kó balẹ̀ lọ. Ẹ̀gbọ́n náà mo rò pé yíyọ tí wọ́n yọ mí ní ẹ̀wọ̀n nílùú òyìnbó mo rò pé nífẹ̀ẹ́ ni mi. I thought you guys actually cared for me. Àṣé ìrìn kárí ilé wa jọba lè ṣe fún mi. Kuti, what did I do? Where did I go wrong? Kí ni mo ṣe fún ẹ tí wà àti ọ̀kan láwọn fi ní kó apá mi sẹ́wọ̀n? You alright? Pa ẹ́ sẹ́wọ̀n. O mọ nǹkan pa ẹ́ ẹnìkankan fẹ́ pa ẹ́ sẹ́wọ̀n or anything. Listen, àtìgbà tó ti abduct ọmọ yìí tó dẹ̀ ń sọ pé ká yọjú sí ẹ. I'd known from onset pé ọ̀rọ̀ shares ẹ̀ your entitlement was what you were like fighting for. Ó dẹ̀ wọ́n pé yes, ó tọ́ sí ẹ. I'd made provisions for it tó yẹ mo sọ pé ká yọjú sí ẹ. I'm here and your whatever your tó ẹ ó wà lọ́wọ́ mi. So where did I go wrong? Really? Really? Janet. Ìwọ náà mọ̀ kankan pa àbí? Mi ò mọ̀ kankan pa ẹ̀. Jọ, wọ́n ṣe bẹ́ẹ̀. Èmi mo wà ń di ẹ̀. Èmi ni. Sórí ẹ̀ mo kó sí ọkọ mi lórí pé kó jẹ́ kí
apá ẹ sẹ́wọ̀n torí kí àṣírí wa bá lè bò. ẹdùnà kí ló fa ti ikú ní gbogbo nǹkan tá à ń sọ yìí àmì kí ló concluent lẹ́sẹ̀ ní gbogbo nǹkan tó ń sọ yìí. dùnà already this guy has been incarcerated kò sí bó ṣe fẹ́ jáde mẹ́ẹ̀dẹ́n kí ló tún wá fa pé ẹ fẹ́ pa ọ̀ nǹkan kan bẹ́ẹ̀ kí ló ṣe. nǹkan ṣe time tó fún mi láti sọ gbogbo nǹkan tó wà ń di ẹ̀ sórí ó ní secret kan tó wà láàrin wa sórí ọmọ mi mo rẹni kejì àti ẹ̀gbọ́n ètò ṣaláìsí ó ní mo bí wọn fún. Janet máa fi àwàdà kún gbogbo nǹkan tá à ń sọ yìí ta ló sọ pé bímọ fún. ó ní bàbá wọn. kò ń ṣe ọ̀kan láwọn kò bí ó dẹ̀ fi gbogbo ilé ìpamọ́ títí tọkàn láwọn fi kú ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ gbogbo eléyìí ń pé kó bí ni wọ́n bímọ fún. obìnrin ìwọ Kobe you are a bloody traitor ó ti gbàgbé ni èmi ìwọ àtọ̀kan làwọn how we grew up we did everything together ìwọ wá lọ lẹ́yìn òun báyàwó ẹ̀ láṣepọ̀. well look it's not etí obìnrin ni kí lè ṣe pé ibi gangan dédé ṣe ọkọ mi gangan mọ̀ sí. ọ̀kan làwọn ó mọ̀ nípa ẹ̀ pé òun ni mo bí wọn fún. Mr. Fọláhàn báwo lára yín sùn. adúpẹ́ fún ọlọ́run bẹ̀rẹ̀ sí. madam. ẹ ṣeun dókítà. ẹ kú tọ́jú wọn ma. ọlọ́run tọ́jú gbogbo wa èmi ẹ̀ dẹ̀ kú tọ́jú wa. Mr. Fọláhàn madam jẹ́ kí n mọ̀ pé ẹ̀ ń ronú kí ni nǹkan tó fà á kí lẹ fi ń ronú ẹ ní láti máa ronú náà vasectomy operation tí a ṣe fún yín ẹlòmíì tán bá ṣe fún máa gbàbẹ lónìí ẹ ní ìdẹ rárá tó bá dẹ̀ jẹ́ pé iṣu ọmọ ló ṣe fà á tẹ́ fi ń ronú èmi bá advise yín kẹ́ lọ abduct ọmọ. dókítà ẹ ṣeun gan-an ẹ kú ojoojúmọ́ wa darling báwo ni wọ́n ṣùgbọ́n jẹ́ ká máa lọ lé I think I have an idea. What? You mean? Yes, she's your daughter. Already, Kiji. Ọmọ mi. I know you're weak. You know what you weak, Okumi. You can't go to hospital. Could you please? You can't go to hospital. Please, You can't go. You'll be fine, darling. Darling, you'll be fine, okay? Hear me. Hear me. You'll be fine. You'll be fine. You'll be fine. You'll be fine. Okay. She'll be...